káwá ṣe báyìí bọ́ọ̀bà lọ́ní ṣe wí a kó gbogbo nǹkan wa lè gáràdì bàbá wọn bá àlọ́ níjọ́ náà tí wọ́n fi ní ṣe àdámọ̀ wa dálé kéwúlẹ̀ bàbá wọn bá ọ̀ṣọ́ wípé wà bá ń dálé kéwúlẹ̀ dálẹ̀ sílùú rẹ̀ náà kò máa ní ni. bí wàá tí yàn bá ní wá ní kọ́mpìnì sílùú rẹ̀ bàbá ọba àjẹ ẹ̀ta ọ̀ṣọ́ pé wá dálé kéwúlẹ̀ wọ́n máa bá ń kọ́ mọ́ ń kéwú kọ́ ni wọ́n pe ṣe àdámọ̀ sí ẹni ọba wúyin mo gbẹnu ẹ̀ sọ́hun mo gbá lẹ́nu. mo fẹ́ béèrè lérí rẹ̀ ọlọ́run jẹ́ àárín pẹ́. bẹ́ẹ̀ni. ẹ̀ ń gbọ́ wọ́n sì ń sọ eré afẹ́fẹ́ yìí náà wọ́n ti ń wí wọ́n sọ pé mọ̀lánà Sheikh Adam pé darul ulum pé wọn ò ní bàtàn sí pọ̀. ẹni ọba wípé eré rẹ̀ ọ̀dà wọ́n dé rí bàbá rẹ̀ ọ̀dà pẹ̀lú ẹlẹ́mi ẹlátàyè ṣe ní eré rẹ̀ ọ̀dà eré bàbá rẹ̀ ọ̀tún wá dà. sọ́sọ́jú bàbá rẹ̀ ń jọ náà ẹni ọba sọ bẹ́ẹ̀ inú kí wọ́n ké bàbá rẹ̀ bá ti dá yé ó lè wà lóko. onílé kéwù gbogbo Ìlọrin ni. ilé kéwù gbogbo Ìlọrin ń ta ni. báwọn ṣe wí nù. ní darul ulum ẹni ọba wí bẹ́ẹ̀ tọ́ba yẹ kọ́ ma daru tọ́ jáde ń bẹ́ẹ̀ lọ́ba wí bẹ́ẹ̀ alibarika Sheikh Adam jáde kú la rẹ̀ a sì máa ra pẹ̀rẹ̀ la rẹ̀ ọba yẹ pé màá bá ń bẹ lára rẹ̀ yọ parẹ́ mọ́ la kọ́dà ìyàwó rẹ̀ gan onígbà láfa àfa òní sọ bẹ́ẹ̀. agbó náà ni eré afẹ́fẹ́ yìí náà là á ti ń rí. ẹ̀wọ̀n àkíkà lèmi ń sọ fún ọ ni ẹni ọba àfa àtọ́ba lè sọ bẹ́ẹ̀ kọ́ jáde sọ wájú tiwa káwá béèrè tá n bá tiẹ̀ ń lọ níyà yìí ṣé bàbá rẹ̀ ń bẹ nínú àwọn tí bàbá lọ nípe ìjọ náà pé wájọ dálẹ̀ báwo ni ó ṣe já sí wípé ó ṣe kan àwọn àfa ó ti yé báwọn àmánà ni Sheikh Adam ń lò ó tó fi kàn wọ́n àwọn àfa kí ló sì fa tí Sheikh Adam fi ṣe bẹ́ẹ̀ yín wàá sọ fún ọ lónìí torí tí ò yí òun aṣàlàyé ẹ̀ àti fẹ́ni tí ó mọ̀ bẹ́ẹ̀ mọ̀lánà Sheikh abáwọ́ bá jẹ́ ẹ̀ta ẹni ire ni wọ́n alámọ̀ọ́nà làwọn náà ìwọ àwa la ní ọ gbogbo tó ń ṣe lọ́hùn ni wá dá kọ́mpìnì sí àyín náà kápẹ́ ní kọ́mpìnì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni dá sí àyín wọ́n náà wá ṣe sílé wọ́n jọ ẹ̀pá àwọn ará àta nìkan káwọn èèyàn tó máa wá láti àyín lọ bẹ́ẹ̀ ni wá ṣe é lè mọ̀lánà Sheikh Adam lásìkò náà bàbá wa rí wípé n tó gbé àwọn kú ńlẹ̀ yìí táwọn ò lè fi dálé kéwúlẹ̀ ńlẹ̀ yìí ni pé àwọn àfáà tí ń bẹ lásìkò gbà náà kìnìún ni wọn ọ̀jẹ̀ ẹran láàyè àwọn àfáà tí ń bẹ ńgbà náà Ìlọrin sì ní àgbà náà bí èèyàn bá kówó dé lọrin wọn mọ̀rẹ́ àbá rẹ̀ àmọ́ tó bá gbé ìmọ̀ dé pé wọn dálé kéwúlẹ̀ àwọn èèyàn máa wá lọ́dọ̀ rẹ̀ àfáà kò nílò pẹ́ Ìlọrin àwọn wọn èé géèyàn lẹ́sẹ̀ lérí kówó dé lọrin wọn bá kọ̀ bá kó bílíọ̀nù dégbà náà wọn ní ọ̀káàbọ̀ àmọ́ mímọ̀ mọ̀lánà Sheikh Adam ti wá rí wípé ẹni tí ń bẹ lára mi yìí pọ̀ bí n bá wá ní mo dún lẹ́yìn wọn dẹ́ mi lógodò ṣé irú rẹ̀ máa ṣẹlẹ̀ nísìnyí náà àbáyà sídà àbáyà sídà àbábẹ̀ kábàràdà tí wọ́n sì kú kẹ́kẹ́kẹ́ fún mi. ètò ń bẹ ní ara wọn lágbára púpọ̀ pẹ̀lú ọdún kékeré náà fi lò. pẹ̀lú ọdún kékeré wọn lò ọgbọ́ àṣà bí wọ́n ti sábà ṣe ńlẹ̀ yìí nù fẹ́ni tí nǹkan bá kún lára rẹ̀ mọ̀lánà Sheikh Adam ti ọlọ́run sì fún àwọn ní bọ́ọ̀dù nazar bàbá ti wá rí bẹ́ẹ̀ ní bàbá fi sákò ńlẹ̀ yìí lọ ibi tí wọ́n lábẹ́kúta wọ́n kò lábẹ́kúta lọ Èkó nígbà wàá dá pé n ta aṣá fún náà wọ́n tún ní kí á wá dálẹ̀ ọba láà gbọ́dọ̀ kọ́hún fún yìí pa àṣẹ yìí ntọ́ bá sì pè wá fún pé á wá ṣe yìí ewu ń bẹ́ẹ̀ ọgbọ́ èyí tọ́lọ́ ń bá mi ṣàjọ tí ń kalẹ̀ lọ́hùn wọ́n tún jẹ́ ń bá ojú kòkòrò wálé ká má ti wálé wá gbá òmù ọgbọ́ ká má gbá àwẹ̀ tá ń gbá ní mọ̀lánà Sheikh Adam fi wá wò wípé èyí tí ò fi wá rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ mi nìkan ṣe gbogbo àwọn àfáà tí bàbá rí wípé lásìkò náà tí àwọn bá ní káwọn ó ṣe bí ọba lọ́ní ti ṣéhun àwọn tí wọ́n rè wọ́n ń fàṣẹ pọ̀ gbogbo wọn bàbá Sheikh Adam wọn ń tọ́ka sí pé àfáà alágbájá ẹ̀sà gbogbo wọn kájọ fìílẹ̀ kọ́mọ ajẹ́ jábúwá tòlé wúlà máa wálé àhímà nígbà bá wá jọ fìílẹ̀ wọ́n wá kẹni tí ó kún wọn pa mí. alfunun bẹ́ẹ̀ ni fani katun ní firasa wípé tí n bá ṣe kíní yìí nǹkan tí ó ṣẹlẹ̀ rí sọ fáàfáà tí ń wípé àwọn àfáà kan ló ní ẹni dárú ṣé kò máa jóbi. ọ̀dà fún ọ markas tọ̀hún ọ̀dà bíi federal university ọlọ́run jọ dàbọ̀ dárú wá dà gẹ́gẹ́ bíi state university. tí ń túmọ̀ sí pé àbúrò àtẹ̀gbọ́n. bẹ́ẹ̀ ni tó yẹ pé ibi tí markas wà lágége ni akànyálẹ̀ ń bẹ̀ ní Ìlọrin náà lọ́wọ́. tí wọn máa ń ní yunifásitì yìí yàyí irú ti tẹ́lẹ̀ ti jáde nísìn Èkìtì ni ẹtù wọn yìí tún gbọ́ yàyí bọ́dọ̀ markas ṣe nínú
ilẹ̀ yìí ṣé Ádámù fẹ́ dá sí ẹ̀rù àwọn àgbàlagbà àjọ àwọn àfáàgbà náà lọ́ba wọn pé tí mo gbé wáyé ju tiwọn lọ wọ́n máa dẹ́mi mi lógbòdò ní sí Ádámù fi kú mẹ́ àbáwọn èèyàn dá kan mọ́ ni àfa àwọn oníṣọ yín mo ti wá kọ́ jáde kí n rójú ẹ̀. lẹ́nu àgbà tí ń ṣẹlẹ̀ yìí náà ni tá à ń sọ pa afẹ́ sí. ẹni ó jáde kí n rójú ẹ̀. àkàrà àkùn la kódà àwọn kan ní 60 years tá a fẹ́ ṣe yìí tọ́ ọ̀rọ̀ dáwù la fẹ́ sọ àwọn fẹ́ràn ṣe Ádámù. àwọn fẹ́ràn mùdírù. wèrè wọn ní sọ báwọn. ọ̀rọ̀ dáwù nìkan làwọn fẹ́. a béèrè àwọn tọ́jà àwọn àgbà fáà tí wọ́n pilẹ̀ dárú ọgbọ́n Yorùbá máa ní ọmọ ẹ̀sìn lọ́ marí ìyá rẹ̀ marí sọ́ra àwọn èyí tí wọ́n ń sọ yìí àwọn táwọn bàbá wọn bá ṣe Ádámù sọ̀tá ni àwọn tó yẹ pé Sheikh Ádámù àwọn bàbá wọn fẹ́ ààyè sí Ádámù ńjọ́ náà tó yè máa wọn lọ́wọ́ lójijì àwọn ọmọ wọn wá kéwú ń bẹ̀ wọn ò ní option oró táwọn bàbá wọn ti gbìn sáwọn lẹ́mìíhun lọ́fàárú èyí táwọn ń sọ ni. nígbà wọn ti kéwú wọn tún mú padà. wọ́n tún wá mú oró bàbá wọn. tó àké gbogbo ẹni ó jáde markasi kọ́ ni markasi kì í ṣe gbogbo ẹni tí ò kéwú markasi ni ṣe markasi ẹlòmíì ò kéwú markasi ọmọ markasi ni àwọn kan wá kéwú markasi wọ́n sọ markasi tọ́lá ẹni ọba ti kéwú markasi tí ọba ti fẹ́ràn Sheikh Ádámù kì í sọ markasi ọgbọ́ kì í ṣe gbogbo mùsùlùmí laysa kullu muslimin aslama wa man aslama huwa muslimu wa laysa kullu muslimin aslama gbogbo mùsùlùmí kọ́ ló juwọ́ lẹ̀ fọlọ́ ẹni tí ọba yìí ti juwọ́ lẹ̀ fọlọ́ kì í ṣe so bí èyí ń ti rí nu kó lè ṣàlàyé fún ẹni tí ń sọ bẹ́ẹ̀ ntọ́fà tó fi di jábọ́ àtòlẹ̀ ulama wálé àhímà bẹ́ẹ̀ yẹn bá wá jáde ní Darul Ulum tó wá nítọ̀ markas káwọn ti kéwò Daaru tí lọrin dálẹ̀ tá ní lọrin jọ náà ẹ farabalẹ̀ tí Ìlọrin dálẹ̀ tá lẹni tó ní orúkọ al-Iluri Daaru tí al-Iluri dálẹ̀ Sheikh Adam uwa man assasa madrasata Darul Ulum ó ti bá àwọn ni wọ́n assasa tàṣíṣù rẹ̀ pé tá a bá ṣe fẹ́ sọ gan-an. bẹ́ẹ̀ ni àwọn náà assasa rẹ̀ tọ́ra àwọn ni wọ́n kó gbogbo nǹkan pé ń tàṣíṣù náà nu foundation bí wọ́n ti bẹ̀rẹ̀ màbájú ilẹ̀ láti lẹ́lẹ̀ bí ó ṣe lòkè àwọn náà gbé kalẹ̀ sílábọ̀sì markasi àwọn gbé wá aṣọ tí wọ́n lò àwọn náà fún wọn ó ti bá wọn ò ṣe mí sí aṣọ fún gbogbo àwọn àhímà tí bẹ́ńjọ́ náà àtàwọn ulama wọn kálukú mọ aṣọ ẹ wá lé aṣọ kọ̀ọ̀kan mọ́ra wọn ọmọ jẹ́ mọ̀tìkọ́lọ̀ ó jẹ́ pé búlù tí ń lò lọ́hùn náà ló gbé wá àwọn àfa àwọn òsì bá jiyàn tó rọ́mọ̀ wípé òun làwọn pè pé ọwá bá wọn pé kọ́ wá dá a lẹ̀ òun lọ́wọ́ pé àwọn sí kọ́dà gbogbo wọn ń gbé kí ló tún pè wá sí kí n ti wá. máa bí ìmọ̀ gbogbo àwọn àfa àgbà náà ti mọ ṣé Ádámù tún ní ẹnu bó ti mọ̀ náà yín náà ẹ̀kọ́ nírú àwọn àfa mi má sà àtàwọn míì bẹ́ẹ̀ alájọ ńlẹ̀ márùn-ún ka gbogbo wọn fún mi ń jẹta nígbà tọrọ débẹ̀ wípé àwọn àfa kọ̀ọ̀kan tí wọ́n jọ Mọ̀lánà Sheikh Ádámù wọ́n wá kọ́ mọ́ ń lè kéwù Darul Ulum tábàbá náà wá tí wọ́n lò bí oṣù mẹ́ta nílẹ̀ yìí tí wọ́n fi markas sílẹ̀ fáwọn ọmọ kéwù tí wọ́n ti jáde lọ́hùn pé ẹ̀yẹ́ máa mú lọ́wọ́ díẹ̀ ń lọ ìlú mi òtòrásítáǹtì wọ́n wá bàbá farabalẹ̀ kọ́ wọn àwọn tí wọ́n kọ́njọ́ náà ó ti yé báwọn gbogbo ti àwọn yìí òun ni wọ́n di àlìjẹ̀nù bíi mímọ̀ lónìí kọ́dà àwọn tí Sheikh Ádámù fẹnu ara wọn kọ́njọ́ náà gbogbo ẹni wọn jáde ń Darul Ulum láti ìgbà náà títí dòní kò sẹ́ni wọn bá wọn bí mímọ́ láwọn sí Ádámù fúnra wọn kọ́ pẹ̀lú àlùbáríkà wípé Mọ̀lánà gẹ́gẹ́ náà wá sí Ìlọrin láti wá kọ́ wọn ó ti yé báwọn so láwọn yẹn ibẹ̀ láti mọ̀ wípé Darul Ulum Sheikh Ádámù ni ó ní àwọn èyí tí ọba wa ya táwọn náà kọ́ àbáwọn tí Darul Ulum tí wọ́n wá àwọn ilé kéwù kan bẹ tí wọ́n wá yá àwọn àfáà Darul Ulum tí wọ́n lọ fi ṣe tàṣíṣù tiwọn búlù làwọn náà wọ̀ gẹ́gẹ́ àwọn yìí òun làwọn lè sọ wípé àwọn èyí ṣe markasi wọ́n rẹ́ǹtì ọmọ markasi wá ọ̀gbọ́n wọn alóònù ọmọ lọ fún àwọn yìí òun ni àmọ́ Darul Ulum bóyá Darul torí pé Darul tọ̀hún náà ń jẹ́ ó lè má jẹ́ Darul ti Ulum ni wọ́n ń sọ
bó ti rí nù bàbá. bóyá dàrú tọ̀hún ni wọ́n ń wí ó lè má jẹ́ dàrú ti ulum. àwọn àfa darul ulum tí wọ́n ń bẹ́ẹ̀ lónìí látẹ̀rí àmìdì àti gbogbo àwọn àfa wọ́n clarify ara wọn pé àwọn ọmọ kéwù sí Ádámù làwọn gbogbo ntẹ́bà ti ṣe tí ì sọ̀rọ̀ mùdírù tí ì sọ̀rọ̀ sí Ádámù ẹ̀yà àyà àwọn o. ṣẹ̀wárí nínú àwọn míì nínú àwọn tí wọ́n lónìí lọ dàrú tọ̀hún ta lóhun èéṣe markasi. tí búlù tí wọn ò búlù. tí ò búlù bí markasi tí èso markasi pé ọkàn wá wípé ọjà markasi ta òun la lè fi polówó tiwa táwa ní ìta a sì gbọ́dọ̀ lónìí àwọn ọmọ bí àwọn Man U tí lónìí ọmọ àtàwọn oníbọ́ọ̀lù ẹja lónìí pé tíìmù tá bá lónìí ọmọ lọ a gbọ́dọ̀ pé tíìmù ń tíìmù ẹni tó mọ bọ́ọ̀lù. so àwọn yìí ń ó ṣeéṣe kọjá pé nínú wọn làwọn tí ọmọ wípé dàrú èsè ilé kéwù markasi kì í ṣe dàrú ti ulum ni wọ́n wí dàrú bíi táwọn ti ń kọ́ mọ́. òun ní títí táwọn ti ń jẹun tó ti ń gbowó. alóòdù ẹ̀kú dàrú tí ò búlù bí dàrú inú òun wá bá lóòtì mú lọ. òun ni wọ́n sọ pé dàrú èsè ilé kéwù markasi kì í ṣe ulum kọ́ ni ń wí tóun ti ń ṣiṣẹ́ lòun wí. bàbá. wà máa zálíkà náà yóò sì máa hàn lára gbogbo ẹni ọba jáde nílé kéwù ń bẹ̀ wípé torí wípé albarka markasi ni wọ́n fi bíúdi rẹ̀ àmọ́ wọ́n tàpá sí markasi náà yóò máa hàn lára àwọn ọmọ kéwù wọn wípé albarka àwọn èyí sábà gúnkè dáadáa. kò ní hàn. wọn ò lè hàn bírú rẹ̀ yìí tani o ko wọn mọ arọftu nísìn. arọftu mú ni ka ismi. e jọ lọ parí ilé kéwù tó ń jọ lọ parí tó sáré ń gba ní ti ń bẹ lọ́wọ́ rẹ̀ alibarika Sheikh Adamu.